gúlúgúlú ń bá máa ròde ijọ́ ìkòtò ń bá máa ròde ayò ẹ̀gún ọ̀tá kì í gbọ́n ta dénú ẹ̀gún àràbà kì í gàràbà dọ́kàn ọ̀rọ̀ tó bá ń dẹyọ hàn ẹ̀rín ló fi ń rín àtúntì dé bá a ṣe ń dé o gbogbo ọ̀rọ̀ tó bá ń dùn àwọn èèyàn lọ́kàn sí wa á dẹ̀rín mọ́ wọn nínú láṣẹ ọba mi Èdùmàrè. Lutas Women Record International àtúntì dé bí a ṣe ń dé àti bọ̀ bá a ṣe ń bọ̀ àwa la mú gbòòrò dùn àtúntì dé èyí tá a tún mú wá lọ́tẹ̀ yìí ìlú Ìbà la ṣì wà níbi tá a gbé ń ṣọdún Ere Odun Ajofoyinbo bàbá ànájà àjọ bàbá tẹ́nitẹ́ni eégún àkóbá òun lẹ́rìí tó ń bọ̀ lóde yìí ńgbà wọ́n pè hàn lákòbá ẹ̀rí wọ́n pè eégún ní àkóbá àgàlẹ́rí tó kọ́kọ́ fi ìpá gbé tó gbé kúrò lọ́nà àkóbá gáfárà o. Àkóbá lẹ́rí tó sì ń kí gbogbo àwọn èèyàn ní àárọ̀ tó ń ṣeré lọ́wọ́lọ́wọ́ tí gbogbo àwọn ọmọ bọ́ìsì tí wọ́n ń kọ orin oríṣiríṣi fún àárọ̀ láti mọ̀ balẹ̀ ṣe máa rí á kí gbogbo àwọn ọmọ Ajofoyinbo ti ìlú Ìbà látòrí olóyè Tajudeen Subaru òdòdó baálẹ̀ ti ìjẹ òdòdó àkí wọn pé wọ́n kú ọdún wọ́n kú yèdún àṣírí ṣàmọ́dún bàbá wa àgbà nìyẹn baálẹ̀ ọkọ̀ ìlú ti ìjẹ òdòdó ọkọ̀ ìlú bàǹdátá àkíyìn ẹ kú ọdún ẹ ṣe púpọ̀ ọdún láyé o lọ́dún là á bá lọ́dún lóṣù là á bá lóṣù ọdún ò ní dùn ká má rí nǹkan àjọ̀dún ọdọọdún ní láàṣogún ọdọọdún ní ìrókò sọgbọ̀n ọdọọdún làbí ayá sàádọ́ta ọdọọdún lẹ̀ wá wà bàbá wa ẹ pẹ́ fún wa ẹ ṣe púpọ̀ ńbẹ̀ láṣẹ ọba mi Èdùmàrè. bákan náà la kí olóyè Mùnírù Àbú òdòdó ọ̀tún baálẹ̀ àkí àwọn náà ti ìlú ìjẹ òdòdó ọ̀tún baálẹ̀ ti ìlú ìjẹ òdòdó bí mo ṣe ń kí wọn lọ́wọ́ bẹ́ẹ̀ ni àkóbá ló ń kí gbogbo àwọn èèyàn jàǹkànjàǹkàn tí wọ́n ti wà ń kalẹ̀ bẹ́ẹ̀ ni àwọn ọmọ bọ́ìsì tó wà lẹ́yìn ẹ̀ tó bá ti fẹ́ pẹ́ǹbì kan wọ́n á forin gbé dìde jẹ́ ká lè lọ torí ibi tí wọ́n sì máa dẹ́pọ̀ àti mọ̀ pé eégún ńlá láti ìlú ìjẹ òdòdó wá síbà eégún ńlá tó tóbi tá àyídó fún ni. àkí olóyè Táíwò Hasan ọ̀dọ̀fin tìlú ìjẹ òdòdó àkí àwọn náà ọ̀dọ̀fin ẹ̀rù jẹ̀jẹ̀ ẹ̀kú ọdún ẹ̀kú yèdún o olóyè Wàsíù Àbú òdòdó olúwo àwọn náà tún ní abọrẹ̀ tìlú ìjẹ òdòdó ẹ̀kú ọdún ẹ̀kú yèdún olóyè Àdìó Sámínù Àjàkáyé àkí wọn àwọn ní baálẹ̀ ti Jẹgẹmọ àti gbogbo àwọn olùgbé Ìjẹgẹmọ lápapọ̀ àkí gbogbo àwọn ará Àjẹgẹmọ pápátá gbogbo ẹbí Àjàkáyé gbogbo yín pátá la kí pé ẹ kú ọdún ọmọ Fóyìnbó ni wọ́n ẹ kú yèdún àṣèyí àṣàmọ́dún ṣẹ̀mí o ẹ máa gbádùn wa bọ̀ bó ṣe ń lọ làánà ń tẹ̀lé kò ní bàjẹ́. àkí bàbá wa Àjàkáyé Àdàmọ̀ ọmọ ẹyẹ bàmá rèdí ẹyẹ agbórí igi dákọ àti gbogbo àwọn
olùgbé ìlú Ìjàgẹmọ pápátá àkí gbogbo yín pé ẹ kú àdúrótì àkú ọdún àkú ìyèdún àṣèyí ṣàmọ́dún. àkóbá lẹ́rí tó yìí ń ṣeré lọ́wọ́ yìí. ààfin kábíyèsí ọba aláyélúwà tó ráwọ̀ lù kí kábíyèsí ó di ni. ààfin kábíyèsí ọba wa gorí ọlá òsínì oníbà ẹkùn akọ́lédọ́yẹ ìjì àlògbó ọmọ ẹkùn níbà. ìbẹ̀lẹ̀ rí tí àkóbá tó dé yìí ìyẹn eégún àkóbá ànírà àkóbá o ànírà dàbá eégún àkóbá ó gbọ́dọ̀ ṣe àgọ́ láàfin sí kábíyèsí. akí kábíyèsí ọba wa aláyélúwà ọba gorí ọlá òsínì oníbà ẹkùn akọ́lédọ́yẹ ìjì àlògbó ọmọ ẹkùn níbà. ìjì ọyẹ́ jí ọyẹ́ wọn alù wọn àròkun ìjì ọyẹ́ jí ọyẹ́ wọn alù wọn àrọ̀sà ìjì àlògbó tí mo gbàrò ẹkùn mú ní ṣóńṣó. àlògbó òjì tá a rán lóbì lẹ́yọ̀ tó kó owó fún ẹlẹ́mi ẹlẹ́mi ń kawó owó òpé olóbì ń sọ olóbì má sọ mọ́ ẹlẹ́mi ló lówó rẹ à ń bòkè lọ́wọ́ ará àgbẹ̀tì ẹ̀sìn mi ariwo ìjì àlògbó ọmọ ẹkùn níbà. akí kábíyèsí o pé wọ́n kò palẹ̀ mọ́ ti ọdún eégún tiwọn náà tó máa ṣeré láìpẹ́ àjọ máa péjú ṣe ní láṣẹ ọba mi Èdùmàrè. akí ọ̀sìn ọ̀jẹ̀ tìlú Ìjẹ́ Òdòdó bákan náà la kí àwọn náà tún ní aṣíwájú ti ìlú Ìjẹ́ Òdòdó akí wọn pé wọ́n kú ọdún. akí aláàgbà bàbá mariwo òmìnlẹ̀ bàbá tòṣà gbogbo ọmọ Ajofoyinbo lápapọ̀ akí gbogbo wọn akú ọdún akú ìyèdún àṣèyí ṣàmọ́dún. gbogbo ìyàwó ilé ti ìlú Ìjẹ́ Òdòdó akí gbogbo wọn pápátá pé wọ́n kú àpọ́nlé wọ́n kú àdúró ti àwọn ọkọ wọn. torí tí a bá ń ṣe nǹkan báyìí àwọn obìnrin ló máa ń jẹ́ kó tún dùn kí wọ́n mọ́kọ́ sí i. àdúpẹ́ lọ́wọ́ gbogbo yín o gbogbo àwọn ọkọ yín ọ̀nì kí n kí yín dáadáa pé gbogbo yín lẹ máa ṣorí ilé lẹ máa lálùbáríkà gbogbo àwọn ọmọ yín ò ní ṣẹ́kù wọn ò ní gbọ̀nkú. àkóbá lẹ́rí tó yìí ń ṣeré lọ́wọ́lọ́wọ́ yìí. akí mọ̀rúfù ọmọ agbégijó tìrẹ àti gbogbo àwọn èèyàn wa láti tìrẹ ọmọ onítìrẹ ọ̀fọ́ràn ọmọ òrò ṣẹṣẹ níbà. ẹ kú àdúró tí a kú eré a kú ọdún o àṣọpọ̀ ọdún láyé. bí eégún àkóbá bó ṣe ń ṣeré lọ lọ́wọ́ bẹ́ẹ̀ làwọn ọmọ aláàjì àbú òdòdó àkóyí ni wọ́n dúró ti eégún bàbá wọn gbágbágbá. ẹ rí i pé à ń wọ̀lú lọ́wọ́lọ́wọ́. ẹ rí aláàjì àbú òdòdó àkóyí àwọn lẹ́rí tí àwọn náà tí wọ́n ń jó lẹ́yìn eégún àkóbá. bákan náà ni ọ̀nàrẹ́bù àkí ọ̀nàrẹ́bù dáadáa àbúrò àkóyí gbogbo yín pátá la kí pé ẹ kú ọdún ẹ kú ìyèdún
àkóbá lẹ́rí tó sì ń wọ̀lú ẹ rí i pé ó tún ti pààrọ̀ aṣọ ṣe rí i pé aṣọ tó lò tẹ́lẹ̀ ọ̀tọ̀ èmi ló tún ti gbé yìí àrà kò ní tán lé alára láéláé ìyẹn làwọn èèyàn wá fi máa ń sọ pé olówó ló ń ṣe égún kì í ṣe òòṣà tọmọ tálíkà ń sìn. Àkóbálẹ̀ rí tó gúndé pẹ̀lọ́kọ̀ yìí mo ti sọ lẹ́ẹ̀kan pé olówó ló ń ṣe égún kì í ṣe òòṣà tọmọ tálíkà sìn. Àkóbálẹ̀ ń wò tó ti ń ṣe lẹ́ẹ̀kan nínú àwọn eégún tó bá Ajofoyinbo ṣẹ̀yẹ nínú wọn lẹ̀ ń wò yìí tí ijó ń lọ ní rẹpẹtẹ ní rẹbutu. Nínú àwọn eégún tó wá bá Ajofoyinbo ṣẹ̀yẹ òun lè rí tóun náà tó ń jó ní oríṣiríṣi lẹ́yìn ìgbà tí àkóbá tó ti ṣeré àárọ̀ tó ti wọlé. Ẹ rí bí gbogbo ẹ̀ bó ṣe ń lọ ní rẹbutu ní rẹpẹtẹ ìlú Balawa níbi eré ọdún Ajofoyinbo. Ẹ rí i pé àrà ń lọ lọ́wọ́lọ́wọ́ níbi eré ọdún eégún ti Ajofoyinbo nílùú Ibà. Àrà lónìrànràn òun ni onílù àti eégún yìí ni wọ́n ń dá àwọn oníbàtà lẹ́rí tí àwọn náà tí wọ́n ti kó bàtà jáde tí gbogbo ẹ̀ ti ń dùn tí gbogbo ń kàn sí àrófẹ́ láàkọ́ bábọ̀ ọbẹ̀ ayélujáfẹ́ ará Ògúnmàṣó Ògún ọ̀kọ́ mi ará Èrúwà bó ti ń lù ní gbọ́ kò ní bàjẹ́ àlùgbò àwọ̀ ìwọ ló ń lùlù ìlú onílù ẹ̀ Aláàjì Àbú Òdòdó Àkóyí àwọn lẹ́rí tán ti ń ná owó fáwọn oníbàtà yìí. Tá a bá ń sọ̀rọ̀ nípa Àkóyí ọmọ oníkòsí àtàn nílùú Ìdímù Ajofoyinbo náà tún ní eégún ilé ìyá ẹ̀ nídìímù ọmọ Foyinbo bàbá ànájà ọmọ Foyinbo ńlé bàbá ọmọ Foyinbo ńlé ìyá kò ní bàjẹ́ láṣẹ ọba mi Òdùmarè. Mo kí
Ismaila àti Ahmed tí wọ́n jẹ́ ọmọ Àkóyí tí wọ́n dúró ti eégún bàbá wọn gbágbágbá kò ní bàjẹ́ o àṣèyí ṣàmọ́dún. ṣe rí bí olówó bá ń náwó kò gbá girigiri ẹ̀rí bí Alhaji Abu Ododo bó ṣe ń fẹ́rabalẹ̀ jó bàtà bẹ́ẹ̀ ló ń kí ọwọ́ bàpò ló ń yọ owó lẹ́sẹẹsẹ báwọn ṣe ń ṣe bẹ́ẹ̀ olówó ló ń ṣe é gùn bẹ́ẹ̀ ni àwọn ìyá wa náà àwọn náà wọ́n kọ́wọ́ bàpò wọ́n ná owó fóní bàtà ẹ kú ìnáwó akú ọdún akú ìyèdún àṣèyí ṣàmọ́dún. ìjọ ọ̀hún dà Àkóyí gbé bọ́dì ilẹ̀ díẹ̀ àbàyọ ọmọ tá a bí lọ́jẹ̀ tí ò lè ṣàwo mo tiẹ̀ jẹ́rìí ọmọ fóyìnbó ń lé ìyá ọmọ fóyìnbó ń lé bàbá ní ọ̀wá ní mọ bàtà jó mo jẹ́rìí ọmọ oníbà tòtó ọkú ọmọ afẹjayẹja ọ̀pẹ́ pọ̀ níbà Àkóyí wọ́n ń ṣepo ní ìyẹ́kú ilé epo ọlọ́yẹ̀ ìjìléje ìjì àlògbú ọmọ ẹkùn níbà ìjì ọyẹ́ jí ọyẹ́ wọn lù wọ́n àròkun ìjì ọyẹ́ jí ọyẹ́ wọn lù wọ́n àrọ̀sà ìjì àlògbó tí mo gbàrò ẹkùn mú ní ṣóńṣó àlògbó òjì tá a rán lóbì lẹ́yìn tó kó gbogbo fẹ́lẹ́mi ẹlẹ́mi ń kawó owó pé olóbì ń sọ olóbì má sọ mọ́ ẹlẹ́mi ló lówó rẹ à ń bòkè lọ́wọ́ ará àgbẹ̀ tiẹ̀ sinmi ariwo okú mọ̀gbẹ́ ní í ṣe ará àlákùkọ gbòǹkan ní tìlálà bó bá kọ̀rọ̀ kí n kú sọ́jà ní pàró máa kú rọ́jú máa báyẹ̀ kan mi dìde ogun Alhaji Àkóyí ẹ̀kú ìjó ẹ̀rí pàwọn èèyàn wa ná owó fún wọn àwọn eégún akéwì lẹ́rí táwọn náà sì ti bẹ̀rẹ̀ sí ní jáde yìí. òòṣà lónìí dẹ́kun ẹ̀kú ọba lónìí dẹ́kun wọn nílò ìṣàlẹ̀ òkè ẹ̀mọ́. bàbá bàbá. lómi àlọ́ bàtà bàtà òye dídò bàtà òye lọ láwọn ìṣòwò. àwọn eégún akéwì lẹ́rí tí wọ́n ti kí Alhaji Abu Ododo lẹ́yìn yẹn gbogbo wọn tú ságbo wọ́n wá bẹ̀rẹ̀ sí ní jó bàtà àpàrà wa láyò lódà ó lele lẹ́díẹ̀. Egun ńlá tó tóbi tá a yí dó fún yọ ẹni à ń perí ẹ̀ lóde Ajofoyinbo lẹ́rí tó jáde yìí. Foyinbo lẹ́rí tó yọ yẹn egun ńlá yọ nígbàlẹ̀ Foyinbo lẹ́rí tó ń kí àwọn oníbàtà. Ajofoyinbo máa fà bí ìgbín eégún ńlá tó tóbi tá a yí dó fún. Foyinbo bàbá ànájà Ajo bàbá tẹ́nitẹ́ni ọmọ òfodófodó ọmọ òfodòfó yàrá òòjọ́ tí Foyinbo fodò ní mẹ̀kúnnú ìjọ yẹn ló ti yóòdò fò mọ́ ìnájà ògún ike àṣà ẹ̀já tó gbéwì
látẹnu àwọn eégún ló ní ìrànràn wọn ni wọ́n fẹ́ máa kí Àkóyí ẹja ti gbọ́ báwọn eléyìí ṣe lọ. náwó la mọ̀ Àkóyí náwó la mọ̀ èní la ó mẹ́ni tó lè náwó jura wọn lọ bẹ́ẹ̀ bá wo gbogbo àwọn fọ́nrán eégún tó ti ṣeré nílùú Ìbà ń bí gbogbo wọn pátá tí wọ́n bá ti wà lórí odó ẹ rí Àkóyí tó máa lọ náwó ó jẹ́ eégún wọn kò jẹ́ tiwọn ó wá kan tiẹ̀ báyìí ẹni tó ti ń dárú ẹ̀ lára wàá mọ ohun tóun náà máa dá lára lẹ́ni gbádùn Ajofoyinbo ẹ ti ń gbádùn ẹ̀ látàlẹ́ àná níbi tá a ti ṣàìsùn tá a ṣe gbogbo ẹ̀ tó dùn tí gbọ́ngbọ́n kọ́ sí táwọn eégún akéwì ti kéwì tí wọ́n ti náwó fún wọn Ajofoyinbo fúnra ẹ̀ ló tún ti jáde yìí tí gbogbo ẹ̀ tún ti ń dùn tí gbọ́ngbọ́n kọ́ sí lọ lọ́wọ́lọ́wọ́. ìgbàlẹ̀lẹ́rí tí Ajofoyinbo ti dé yìí Ajofoyinbo lẹ̀ ń wò tó dúró palẹ̀gbẹ́ ògiri Ajofoyinbo yìí jẹ́ òdòdó ẹ̀rí ó dúró palẹ̀gbẹ́ ògiri ni eégún olówó la pè é olówó nísìnyí ṣe eégún kì í ṣe òòṣà tọmọ tálíkà ń sìn. Ajofoyinbo lẹ́rí tó ti ń kí ará ẹbí ọ̀rẹ́ ojúlùmọ̀ gbogbo àwọn olóyè ìlú Ìbà gbogbo olóyè ọ̀jẹ̀ ìlú Ìbà òun kí gbogbo wọn ní kọ̀ọ̀kan èjèèjì ẹ̀rí bó ṣe ń lọ òòṣà lẹ́rí yẹn ìgúnnukó bàbá Fàtáyì òòṣà lẹ́rí yẹn ẹ̀rí bó ṣe ń lọ bó ṣe ń bọ̀ ìmọ̀míọ̀mẹ́rin lápà yàyàn ká ẹlẹ́mọ̀ṣọ́ ọ̀rá ọmọ agún bíi ewé ọ̀pá tẹ̀tẹ̀mọ́tẹ̀mọ́ lójú lápà ẹrú ní bá wọn gbàdé ọ̀rá níta yéle ìwọ̀fà ní bá wọn gbẹ̀yà àrà lápá àkọ́gbé ìyàwó ní bá wọn gbàdé ọ̀kín ọmọ ṣiṣẹ́ orówó owó dìran bàbá tiẹ̀ ìmọ̀míọ̀mẹ́rin lápà. eégún tó bá mọ̀ ọ́ jó lọ nílùú ń fìlú pè èèyàn bá fìtàdógún pé lábàlú kò mira bàbá wò dáadáa á rí i pé gbogbo àwọn èèyàn tó wà lágbo yìí gbogbo àwọn èèyàn pápátá aṣọ kan náà ni gbogbo wọn wọ̀ títí pa àwọn oníbàtà iṣẹ́ ọwọ́ Àkóyí nìyẹn ó náwó ọdún yìí ẹjá gbọ́n táwọn eégún yìí náà tó ń sọ kémi náà fi dá tọ́mì mò ń bọ̀.
ọ̀rọ̀ lóríṣiríṣi lẹ ti gbọ́ látẹnu àwọn eégún ọmọ Fọyìnbó, àwọn eégún akéwì, wọ́n dára, wọ́n sọ̀rọ̀, wọ́n ṣe àdágbè lóníranran. ìjó ilẹ̀ tí wọ́n rí tó tún ń lọ ní rẹbutu yìí. Fọyìnbó lẹ́rí tó ti paṣọ dà yìí. ìgbà mo sọ̀rọ̀ pé bẹ́ẹ̀ bá gbogbo àwọn èèyàn tó wà níbi eré Ajofoyinbo yìí àti ìyàwó ilé àtòníbàtà àǹkárá kan náà ni gbogbo wọn wò. Fọyìnbó náà wá wọlé, òun náà lọ gbá àǹkárá ẹ̀. eégún wáyọ yẹn ẹ̀rí Fọyìnbó àkọ́yí ẹ̀kú ìnáwó ó ti ṣọdún ọdún yìí, ó ṣe tẹ̀mí ìtòwó tọmọ tàìkú tí ń parí ìwà lọ́tọ̀ọ̀tọ̀ bí àdúrà àwọn bàbá wa láyé ìjọ̀hún àná wọn á ní tọ́rọ́ ló ní òótọ́ láyé, sísì ló ní kọ́mọ ó sìn ọ́ dàgbà, kọ́bọ̀ kan palàbà ló ní kí towó tọmọ ó máa bọ̀ lọ́dọ̀ ẹ, ò ní tètè kú kó rèrè ọmọ rẹ jẹ, ìwà rẹ ò ní bàjẹ́ lójú Elédùmarè. lọ́dún lọ́dún là ń bá lọ́dún lọ́dún, lóṣù lóṣù là á bá lóṣù lóṣù, ọdún òní dun ká má rí nǹkan àjọ̀dún, ọdọọdún ni láńsogún, ọdọọdún ni ìrókò ń sọgbọ̀n, ọdọọdún làbí ẹyà sàádọ́ta, ọdọọdún lẹ̀ wá wà. àkóyí owó tó o ná fòṣèré ò ní gbé, bóṣèré bá lọ lẹ́kùnlé rẹ a máa ké sí ọ, arúgbó àgbè ẹ àṣà àtúntì ẹ ṣe, ojú ẹ òsì ò ní kí ẹ kú léde tọ̀tún, tọ̀tún ò ní kí ẹ kú léde tòsì, èèyàn ò ní bọ́gí bọpẹ̀ kí gba arúnmọlẹ̀ ó má gbé ni, ìgbà arúnmọlẹ̀ ojú kò tún, ìgbà arúnmọlẹ̀ ojú kò sì, gbogbo wọn a máa ṣe légbè lẹ́yìn ẹ jẹ́ gbọ́ díẹ̀ nínú orin ọmọ Ayílára kémi náà tó fi sẹ́ nǹkan sára. ẹ kú kalẹ̀ lẹ́ẹ̀kan sí mò ń bọ̀. Gbogbo mọ pátápátá, ọ̀rẹ́ mú mi mọ̀ yá àgbọ̀ ẹ̀ mú mi. Gbogbo ọ̀jẹ̀ tó wà nílẹ̀ yìí ẹ̀ mú mi. Ọ̀yá àgbọ̀ ẹ̀rú mi, ọ̀yá àgbọ̀ ẹ̀rú mi. Ẹ̀rú mi, ọ̀yá àgbọ̀ ẹ̀rú mi. Gbogbo ọ̀jẹ̀ ẹ̀rú mi. Bàbá yóò yá ìyá àgbọ̀ wá o, ìyá àgbọ̀. bí a ṣe ń gbádùn orin ọmọ Ayílára Ajofoyinbo lẹ́rí tó yọ yẹn yìí. gbogbo ẹ̀yin tẹ́ ẹ náwó ẹ kú náwó o, gbogbo yín pápátá la kí la lọ́gùn ẹnu pé ẹ ṣe é pọ̀. Alhaji Àkóyí ní ká dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ará ọ̀rẹ́ ojúlùmọ̀ tí wọ́n wá, gbogbo ọ̀jẹ̀ ìlú Ìbà wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ yín, gbogbo ọ̀jẹ̀ láti ìlú Ìjẹ́ Òdòdó àdúpẹ́ lọ́wọ́ gbogbo yín, gbogbo ọ̀jẹ̀ láti ìlú Ìjẹ́gẹmọ àkí gbogbo yín àdúpẹ́. wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ gbogbo ọ̀jẹ̀ ti ìlú Ìdímù, gbogbo wọn tó jẹ́ ilé ìyá wọn àdúpẹ́ lọ́wọ́ gbogbo wọn, kò ní bàjẹ́ o, àjọ bára wa ṣe pẹ́pẹ́pẹ́. Àkóyí ló ní kí n máa kí gbogbo yín, kò ní bàjẹ́. ọmọ oníkòsí atàn nílùú Ìdímù
òun ni Àkóyí ọmọ Fóyìnbó nílé ìyá, Fóyìnbó nílé bàbá. Ẹ jẹ́ á pàdé nínú fọ́nrán kejì torí àti sọ fún yín pé fọ́nrán ìbíyà 3 àbí 4 ló máa jẹ́. Ẹ jẹ́ á pàdé nínú fọ́nrán kejì, kò ní bàjẹ́. Ó ń bọ̀.